olólùfẹ́ Agogo Ayọ̀, abala ìròyìn náà la tún wà lónìí lórí ètò wa Agogo Ayọ̀ fún tòní. Èmi ni Olúwaṣèyí Ògúnlẹ̀yẹ. Ẹ gbọ́ kókó inú ìròyìn tí a ní fún yín. Angela fẹ́ fi ọkọ mi lókìkí ni Mumaji ló sọ bẹ́ẹ̀. Àwọn adigunjalè gé nǹkan ọmọkùnrin arákùnrin kan. Arábìnrin dáná sun ọ̀rẹ́kùnrin rẹ̀ àná fún jíjà sílẹ̀. Ẹ wá nǹkan fìdílé ká jọ gbádùn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Olórinbìnrin orílẹ̀-èdè Nàìjíríà Gift Iyumami Eke tí gbogbo ènìyàn mọ̀ sí Mumaji ti pàpà sọ̀rọ̀ lórí ohun tó ṣẹlẹ̀ láàrin ọkọ rẹ̀ Prince Eke àti òṣèrébìnrin Angela Okorie. Mumaji ní Angela jẹ́ ẹni tó fẹ́ lókìkí ní gbogbo ọ̀nà, ó sì fẹ́ fi òun àtọkọ òun gòkè àgbà nínú iṣẹ́ rẹ̀ lásán ni. Nínú ọ̀rọ̀ rẹ̀, ó ní nígbà tó ń kọ́kọ́ gbọ́ ọ̀rọ̀ náà, òun ò kọ́kọ́ gbà á gẹ́gẹ́ bí nǹkan bàbàrà, ṣùgbọ́n bí Angela ṣe ń to ẹjọ́ náà, òun rí gẹ́gẹ́ bí ẹni tó ń gbìyànjú láti fi ọkọ òun lókìkí, tó sì jẹ́ wípé wọ́n fẹ́ fa orúkọ òun wọnú ọ̀rọ̀ náà nípa àwọn ìwé ìròyìn tó ń fi ọkọ Mumaji bẹ̀rẹ̀ àkọlé ìròyìn wọn, tó sì máa ń pa òun lẹ́rìn-ín gidigidi. A rí kà wípé àwọn adigunjalè kan níletò Niqab lẹ́bàá ìlú Wenlin, ìlà oòrùn agbègbè Zhejiang, orílẹ̀-èdè China, gé nǹkan ọmọkùnrin Feilin tó jẹ́ ọmọ ọdún 41 nígbà tó ń sùn lọ́wọ́. Ìwádìí fi hàn wípé àwọn adigunjalè náà já wọ inú yàrá rẹ̀, wọ́n dá nǹkan bò ó lójú kí wọ́n tó yọ ọ̀bẹ síta tí wọ́n sì gé nǹkan ọmọkùnrin rẹ̀ lọ. Lin sọ fáwọn ọlọ́pàá wípé wọ́n dá nǹkan bò ó lórí, wọ́n fa ṣòkòtò òun sílẹ̀, wọ́n sì sá lọ, ṣùgbọ́n nígbà tí wọ́n lọ tán ní òun tó rí wípé ẹ̀jẹ̀ ti bo òun àti pé wọ́n ti gé nǹkan ọmọkùnrin òun. Àwọn ọlọ́pàá nígbàgbọ́ wípé àwọn adigunjalè náà ń jowú ọ̀gbẹ́ni Lin fún ìbáṣepọ̀ rẹ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ìlú náà tó ní ìbálòpọ̀ pẹ̀lú, ṣùgbọ́n Lin sọ wípé òun ò ní ìbálòpọ̀ pẹ̀lú ìyàwó oníyàwó kankan. Àwọn ọlọ́pàá wá nǹkan ọmọkùnrin Lin títí ṣùgbọ́n wọn kò rí i, wọ́n sì ti pinnu láti ṣe àwárí àwọn ọkùnrin tó ń jowú rẹ̀ nípasẹ̀ àwọn obìnrin tó ń bá ní ìbálòpọ̀. Nínú ìṣẹ̀lẹ̀ kan tí a lè pè ní ìṣẹ̀lẹ̀ kàyéfì ní Esoe Ogbeiri tó jẹ́ ọmọ ọdún 35 àti ọmọ bíbí ìpínlẹ̀ Edo orílẹ̀-èdè Nàìjíríà ti fi owú jíjà dáná sun ọ̀rẹ́kùnrin rẹ̀ àná Peter Osayi fún jíjà sílẹ̀. Àwọn mọ̀lẹ́bí Osayi ní àwọn méjèèjì jẹ́ olólùfẹ́ àtijọ́ tí wọ́n bí ọmọ méjì fúnra wọn. Wọ́n ní ìjà kékeré kan. Esoe sì pè Peter sí ilé rẹ̀ kí wọ́n bá lè parí rẹ̀, ṣùgbọ́n nígbà tó délé ẹ̀ láti parí ìjà náà, a gbọ́ pé Esoe da èpo pẹtrólù lé lórí, ó sì dáná sun. Ọ̀kan lára àwọn mọ̀lẹ́bí Peter ṣàlàyé wípé Esoe tiẹ̀ ti kọ́kọ́ lé ilé kà wípé tóun ò bá lè fẹ́ Peter kò sí obìnrin tí yóò fẹ́. Ó padà mú ìlérí náà ṣẹ nítorí pé Peter dágbére fáyé nílé ìwòsàn ìkọ́ni fún iléèwé gíga tìlú Benin, ìyẹn University of Benin Teaching Hospital UBTH lọ́jọ́ kejì. Èyí ni òpin ìròyìn fún tòní, ẹ ti gbọ́ kókó inú rẹ̀ lẹ́ẹ̀kan sí i. Angela fẹ́ fi ọkọ mi lókìkí ni Mumaji ló sọ bẹ́ẹ̀. Àwọn adigunjalè gé nǹkan ọmọkùnrin arákùnrin kan. Arábìnrin dáná sun ọ̀rẹ́kùnrin rẹ̀ àná fún jíjà sílẹ̀. Àjùbẹ́ lọ lórí abala ìròyìn lórí ètò wa Agogo Ayọ̀ fún tòní. Ètò sì ń tẹ̀síwájú.